Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá tí ẹ ń fún wa lọ́jọ́jọ́. A yìn yín lógo nítorí pé ṣé àánú yín dúró láéláé. Pàápàá fún oore ọ̀fẹ́ àti gbàdúrà, fún oore ọ̀fẹ́ tó ń dáhùn àdúrà àti oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti tẹ̀síwájú ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Bí a ti ń tẹ̀síwájú lónìí lórúkọ Jésù Kristi ọ̀run á ṣí. Mo ní lórúkọ Jésù ọ̀run á ṣí. Ẹ lè ti máa gbàdúrà tipẹ́ ṣùgbọ́n èní jẹ́ ọjọ́ tẹ́kùn àjọ àdúrà ní orúkọ Jésù Kristi. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ọ̀run á ṣí fún yín lónìí. Agbára ìwàláàyè Ọlọ́run téèyàn fi ń rí Ọlọ́run lójúkójú, agbára náà yóò ṣiṣẹ́ fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Tó ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún yìn Ọlọ́run fún àǹfààní míì tí Ọlọ́run fún wa. Àǹfààní ńlá ni o. Àdúrà tòní ó tún jẹ́ pàtàkì kan nínú ìgbé ayé àdúrà tèmi. Mo ṣe ní ẹ jẹ́ á tún jọ gbàdúrà yìí pọ̀. Ṣùgbọ́n ká tó lọ sínú àdúrà kí n sáré sọ ìfilọ̀ kan tí mo ní. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, àsọtẹ́lẹ̀ àfẹ́ sọ jáde tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo fi dá yín lójú pé bẹ̀rẹ̀ láti 2024 iṣẹ́ ìránṣẹ́ wa ó máa bẹ̀rẹ̀ sí kárí ayé. Yẹn ni pé ìrìn àjò wa ó máa kárí ayé. Àwọn tó ti ń fi ẹ̀sùn kàn wá kì í kí wọ́n bá wa jà dénúdénú o. Wọ́n fi ẹ̀hónú wọn hàn ní ó dẹ̀ nọ́mà ní Amẹ́ríkà, ní Canada, ní Germany, Europe generally ní agbára Ọlọ́run ẹ ó rí wa lójúkòójú ní àwọn orílẹ̀-èdè yìí ní ọdún tó ń bọ̀. À ń ṣe iṣẹ́ kan ṣùgbọ́n àwọn Yorùbá máa ń lo èdè kan mi kí n láìka àti lò wọ́n á ní omi ló pọ̀ ju ọkà lọ. N tó fà á nìyẹn. Little resources ta ní òun là ń dọ́gbọ́n pín díẹ̀díẹ̀. Bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè, fire conference á dé ibi tẹ́ ẹ wà lórúkọ Jésù Kristi. Ní December yìí láti máa dọ́gbọ́n bẹ̀rẹ̀. Àwọn ibì kan wà ní UK tí ó yẹ ká kàn àti fi ètò ẹ̀ mọ́ ètò ìrìn àjò wa lọ́tẹ̀ yìí. Á dé ọ̀dọ̀ yín ẹ̀yin máa wò orí ọ̀fẹ́ Ọlọ́run yóò sì kárí lórúkọ Jésù Kristi. Bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè á ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n wá kún kankan nǹkan náà ni pé kíní kan máa ń yà mí lẹ́nu gan. Wọ́n yà mí lẹ́nu gan o. N tó máa ń yà mí lẹ́nu náà ni pé ẹ máa wo àwọn àgàmúrara yẹn. Tẹ́ bá wo àwọn àgàmúrara lóòótọ́ ẹ̀yin náà gbà pẹ̀lú mi pé tógun tí ọ̀rọ̀ ẹ̀tàn tí èdì wọ́n á gbowó lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n á fi organize program àgàmúrara wọn. Àbí notice bẹ́ẹ̀. Mọ́mì kan bá mi sọ̀rọ̀ ọ̀rẹ́ wọn. Wọ́n ní ọ̀rẹ́ wọn lọ́wọ́ báyìí ó ti di olórí burúkú. Mo ní kí ló dé? Wọ́n ní ṣé ẹ mọ̀ prophet so and so. Mo ní bẹ́ẹ̀ ni. Mi ò mọ̀ personally, mo máa ń rí fọ́tò ẹ̀. Mo gbọ́ ń pa ẹ̀. Wọ́n ní ọ̀rẹ́ wọn ní chairman UK ẹ̀. Wọ́n ní gbogbo ilẹ̀ tí ọ̀rẹ́ wọn ní kó tó pàdé pásítọ̀ yẹn ó ti ta gbogbo ẹ̀ tán, ó ti ná lórí pásítọ̀ yẹn. Mo rẹ́rìn. Wọ́n ní ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ ẹni. Mo ní ó máa ń fọ́nì sí mi ni. Mo ní wọ́n lá kò sí nǹkan táwọn ò sọ tán. Wọ́n ní rọ́ kò gbà o. Ó ti wá dolórí bú pátá báyìí. Mo ní àwọn àgàmúrara tógun tèdì tẹpẹtẹpẹ ní wọ́n á gbowó lọ́wọ́ àwọn èèyàn, wọ́n á dẹ̀ máa náwó bí ẹlẹ́dà. Ṣùgbọ́n ó ṣe láàánú tá a bá ìránṣẹ́ Ọlọ́run tó tọ́. Pásítọ̀ kan àwọn ló fi ẹ̀hónú wọn hàn fún mi yóò ní nǹkan bí ọdún tó kọjá. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ omi dẹ̀ ń lérò lójú wọn pé àwọn fẹ́ ṣe program àwọn fẹ́ ṣe program ní Europe, àwọn fẹ́ tọ̀ bí 3 countries ní Europe. Kán dẹ̀ bèè lọ́wọ́ àwọn partners wọn, kán dẹ̀ fún wọn ní owó láti fi rin ìrìn àjò yẹn. Tán dẹ̀ mọṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́. Wọ́n ní rọ̀ àwọn abẹ́bẹ̀bẹ̀ wọ́n ní agídí máa rí 1,000 euros láti ná lọ́hùn. Mo ló nọ́mà ṣùgbọ́n mi fẹ́ kí nǹkan burúkú nọ́mà ní ọ̀dọ̀ tiwa. Ẹjọ́ ẹ̀yàn ọmọ Ọlọ́run láti jẹ́ kó rọrùn fún àwọn èèyàn. Ṣe rí Gideonite tá à ń ṣe yẹn a máa mú wá sí òpin ní oṣù tá a wà gangan tó oṣù bá ti pọ́ntán pátá. A fẹ́ replace pẹ̀lú partnership míì. Ẹ dákun ẹ̀yin ọmọ Ọlọ́run kó lè rọ̀ wá lọ́rùn náà ni o la ṣe ní ó dà. Èyí tẹ̀ ń ṣe Gideonite ẹ jẹ́ ká stop. So ẹnikẹ́ni tó bá fi wá partner pẹ̀lú wa fún evangelism tá a fẹ́ gbé káàkiri àgbáyé, ẹ jẹ́ kó kàn sí wa ẹjọ́. Ẹ jẹ́ kó kàn sí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè kàn sí wa. Ẹ má sọ pé báà la ṣe máa kàn sí yín.
ẹ̀yin ò ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè kàn sí wa lórí WhatsApp, ẹ send message tẹ́ bá fẹ́ jẹ́ ká jọ mú iṣẹ́ ìránṣẹ́ káàkiri àgbáyé. Kì í ṣe pé àfẹ́ lọ àwọn ará Amẹ́ríkà wá sí ìlú wa, àwọn ará Canada wọ́n ti bínú tí ẹlòmíì ti bínú gan, ó ti bínú dé stage kan wá wò pé ó tún tura ẹ̀ nínú, ó tún wá rẹ́rìn. Nǹkan tó fà á ni pé omi pọ̀jọ́ kalẹ̀ mo yẹ sọ lẹ́ẹ̀kan náà ni a lè fún àpẹẹrẹ programu ti UK ẹ̀rí ká tó ṣe visa renewal ẹ̀yin tẹ́ ń gbé Nàìjíríà ẹ mọ̀ bí àwọn ọmọ Nàìjíríà ṣe ba gbogbo embassy jẹ́ pátápátá. àwọn Nàìjíríà ní scam ni, àwọn kàbá kan wà jẹ́ pé wọ́n lè béèrè 10 million tó ẹ̀ bá san kò ní ẹgbẹ́ gbàdúrà sí kò ní oúnjẹ jáde ẹ̀rí pàápàá tó máa mọ̀ pé pásítọ̀ nìyí ìgbàgbọ́ wọn ni pé gbogbo pásítọ̀ ló ń lọ lóyìnbó ẹ̀yin ò lọ gbájú ẹ̀. ìkíni tí ìbàjẹ́ pé àwọn tó bá wá ṣe mọ̀ wá dáadáa dénúdénú délédélé àwọn náà bá máa charge wa ní 10 million ìbò ní ká ti kólẹ̀ ẹ̀rí but owó náà là ń san, owó gidi là ń san. àwọn pásítọ̀ wa ní lọ́dọ̀ wọn lè jẹ́rìí sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, owó gidi ẹ̀rí ìyẹn nìkan kọ́ ẹ̀rí ìrìnàjò London wa àti ra tíkẹ́ẹ̀tì wa ẹ̀rí gbogbo àwọn kan bá wọn yẹn mọ́mí ẹ̀ ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ pé owó ni. àwa ti sọ̀rọ̀ iṣẹ́ takuntakun táwọn kọ́mítì yẹn ń ṣe o, tẹ́ ẹ bá rí iye tí wọ́n ti dá láàrin ara wọn láì béèrè àjọ sọ pé ó yá ẹjọ́ fún mi lórọ́ o, tí wọ́n ti fílẹ̀ àwọn fúnra wọn lójó ṣètò yẹn wọ́n dẹ̀ fílẹ̀ ẹ̀rí hall lásán ó ń lọ bọ́jẹ̀tì wọn lọ bí £15,000 bọ́jẹ̀tì wọn ẹ̀rí èèyàn bíi tiwa náà làwọn náà kì í ṣàwọn nìkan ló máa wá sí program yẹn o. so tó rẹ̀ ni a ṣe ń ṣìpẹ̀ tá à ń rọ àwọn èèyàn pé a fẹ́ ṣe partnership kan báyìí. so ẹ̀yin tẹ́ ń ṣe Gideonite mo bẹ̀ yẹn má bínú, a máa stop ẹ̀ ìkan máa yàgò fún kan. ilé ìbáyìí ó máa jẹ́ directly fún evangelism ẹ̀rí a máa kéde ẹ̀ léraléra evangelism partnership. tàbárí ẹnikẹ́ni tí ó bá wò pé ṣẹ́nàṣẹ́ yìí ó yẹ ká rìnrìn àjò lọ káàkiri àgbáyé tó bá fẹ́ support wa kó sọ fún wa á fi tẹ́ bá sọ á direct yín sí ibi tẹ́ ẹ máa fi sí. ẹ dákun mo dẹ̀ wá pé orí ọ̀fẹ́ àti agbára tí ẹ ó fi ṣe Ọlọ́run àfi fún yín ẹ̀yin owó yín owó làálàá yín owó ògùn yín orí olórí ẹ̀yin wọn ò ní fi jẹ pẹ́ soup lórúkọ Jésù so torí téèyàn bá ṣe tọ́lọ́run yẹn ló máa ń dáa jù. ẹ já wọnú àdúrà wa lọ ó dàbí kọ́rọ̀ ti pọ̀ jù, ẹ já wọnú àdúrà wa lọ. mo signal tán fún mi nìyẹn pé ọ̀rọ̀ pọ̀ jù, ẹ wọnú àdúrà lọ. ibi òkùnkùn ayé, the dark places of the earth, the dark places. Bíbélì fi yé wa dájú pé ibì kan wà nínú ayé yìí tá a pè ní ibi òkùnkùn. Psalm 74:20 ó sọ pé júbà májẹ̀mú ni nítorí ibi òkùnkùn ayé kún fún ibùgbé ìkà, ibùgbé ìkà ó ní ibi òkùnkùn ayé. bá a ṣe kọ́nu Bíbélì nìyẹn. méjì tó farahàn níbi tí mo kà yẹn àkọ́kọ́ ẹ̀ ní pé àìmọye àwọn ibi òkùnkùn nínú ayé yìí. ìkejì ibẹ̀ ni pé ó jẹ́ ibùgbé àwọn ìkà, ibi tí àwọn ìkà ò ní ohunkóhun nínú dictionary ojú pé kí wọ́n ṣèkà. ohun tó máa ń fún wọn láyọ̀ nìyẹn, ohun tó máa fi ń ṣe pátì nìyẹn pé wọ́n ti ṣèkà fẹ́ nìkan. ẹ̀rí Jésù sọ kínní kan tá a lè translate ní ọ̀nà míì nínú àdúrà wa yìí. Luke chapter 22:53. Luke 22:53 Bíbélì sọ pé ó ní nígbà tí èmi, Jésù ló ń sọ̀rọ̀ mẹ́yẹn o, ó ní nígbà tí èmi wà pẹ̀lú yín lójoojúmọ́ ní tẹ́ḿpìlì ẹ̀yin kò na ọwọ́ mú mi, ṣùgbọ́n àkókò tiyín ni èyí àti agbára òkùnkùn. Jésù ló ń sọ̀rọ̀ yẹn o. nígbà tí wọ́n mú Jésù báyìí ó ní àkókò yín ni sọ wà lè release ẹ̀ fún yín, ṣùgbọ́n bá tó ń wà níwájú Ọlọ́run nínú tẹ́ḿpìlì lójoojúmọ́ ẹ̀yin dàgbà yẹn kẹlẹ́ fẹ́ mú. ẹ̀kọ́ kan tí mo rí kọ́ ń bẹ̀rẹ̀ ni wípé nígbà téèyàn bá wà in the presence of God, téèyàn bá wà nínú ìmọ́lẹ̀, kò sí agbára kankan tó lè mú, kò sí àlá kankan tó lè sọ̀rọ̀ lórí burúkú kò sí ogun ìdílé kankan tán celebrate kiri yìí tó lè dé ọ̀dọ̀ ẹ̀ torí pé ó ṣe kíni ó ti wà nínú ìmọ́lẹ̀ Ọlọ́run. ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ bá dókòkò mọ́ yàn lọ́wọ́, àwọn tó ń gbé ní ibi òkùnkùn ayé wọ́n á ṣèkà fún ẹlẹ́dàá ẹ̀ ẹ̀rí tí wọ́n láti sọ fún Ọlọ́run bí sáà tí máa bẹ̀rẹ̀ àdúrà wa nìyẹn pé ní orúkọ Jésù Kristi ìmọ́lẹ̀ Ọlọ́run ò ní kú mọ́ mi. That in the name of Jesus the light of God will not go dark on me. ìmọ́lẹ̀ Ọlọ́run tí ìmọ́lẹ̀ Ọlọ́run tí ẹ̀ bá ń gbé nínú ìmọ́lẹ̀ Ọlọ́run wọ́n wá ní kó lórí òkè ló máa gbàdúrà torí ogun kan. ogun ìbọn náà ti fẹ́ wá. ìmọ́lẹ̀ Ọlọ́run là ń sọ yìí. alágbára tí Ọlọ́run bá fi ìmọ́lẹ̀ capture ẹ̀ béèrè lọ́wọ́ Paul ni nígbà tí ìmọ́lẹ̀ Ọlọ́run capture
ó ṣubú lulẹ̀ òun àti ta ló ń sọ̀rọ̀ tajà gbọmú àìní ìmọ́lẹ̀ Ọlọ́run ti kú láàrin àwọn kìrìsìtẹ́nì ni ní orúkọ Jésù Kristi ìmọ́lẹ̀ Ọlọ́run ò ní kú mọ́ mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù lónìí ìmọ́lẹ̀ Ọlọ́run ò ní kú mọ́ mi mo gbàdúrà mo pe Jésù sínú ayé mi pé ìmọ́lẹ̀ Ọlọ́run ò ní kú mọ́ mi wọ́n máa gbé lábẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run fi agbára wọ̀ mí lónìí Ọlọ́run fi agbára wọ̀ mí lónìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run fi agbára wọ̀ mí lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run òkun ti pọ̀ jù nínú ẹ̀sìn ìgbàgbọ́ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì lónìí òkun ti pọ̀ jù ó mi ní tàn yín jẹ ẹ̀mí òkun bí ìgbà tá à ń celebrate ẹ̀ ní ó dà pé ó ń tìrìlì wa lọ́wọ́lọ́wọ́ tá a wà ẹ̀ báwo náà ṣe máa fura sí pásítọ̀ pé ó ń ṣoògùn àbẹ́ ẹ̀ gbọ́ dádì ẹ̀ gbọ́ kan tí mo sọ ni mo ní ẹ̀ ń tẹ̀ pé ní ìránṣẹ́ Ọlọ́run wọ́n á máa sọ wọ́n á máa gbèpò yẹnu pé olóògùn ni how báwo ni wọ́n ṣe máa sọ pé alágbèrè ni pásítọ̀ yẹn ẹ̀yin ò sí lórí social media ni mọ́mì rí oh God àwọn ìwà ìgbín gbogbo tí wọ́n ń gbé jáde lórí social media ni pé eléyìí ó tún bẹ́ẹ̀ nìkan sun o eléyìí ẹ wo chat ẹ̀ pẹ̀lú obìnrin lójoojúmọ́ báwo ni wọ́n ṣe máa sọ pé pásítọ̀ yìí o wọ́n ní ìwà ẹ̀ ò mọ́ wọ́n á máa rí nǹkan kan lọ́mọ lẹ́sẹ̀ ìdí ẹ̀ ni pé ọ̀yẹ́ tó pọ̀ jù nínú pásítọ̀ òde òní òkùnkùn ń bẹ lọ́wọ́ wọn ìwà ìgbín ń bẹ lọ́wọ́ wọn ẹ̀ṣẹ̀ ó pọ̀ lọ́wọ́ wọn òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn you can take it or leave it ṣùgbọ́n òkodoro ni mò ń sọ fún yín yẹn ohun tá a rí kì í ṣe pé nǹkan tá a kàn gbọ́ ní rúmọ̀ ohun tá a rí tó ń farahàn tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nínú ẹ̀sìn Kristi nìyẹn láyé tá a wà yìí nígbà míì tẹ́ bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ pásítọ̀ míì à sọ̀rọ̀ yẹn ni wà kí ló ń ṣàwọn pípò wọ̀nyí wo election tá a ṣe kọjá ni pásítọ̀ yẹn sọ pé tí ìbá ṣe Ọlọ́run ló sọ fún un pé ẹnìkan ò ní win tó bá win kan gé apá òun kan ẹjọ́ ṣe ẹni tó bá gbọ́ yẹn kò ní sọ pé yes eléyìí ní assurance irọ́ dẹ̀ ni àwọn ọmọ àdé ń sọ fáwọn lórí búkú mi tuntun jáde o ẹ̀rí ẹ̀gbọ́ prophecy wọn ní election tá a ṣe kọjá yẹn ni tí ìgbà ti Buhari ní first time Buhari yẹn tí ò bá yé yín dáadáa ó yẹ kí time Tinubu yé yín dáadáa eléyìí jáde ó ní ẹ̀mí Ọlọ́run sọ pé there is no room kìnìkan wọ́n á kàn máa sọ̀rọ̀ bí ẹni tán ti ṣépè fún ṣé yẹn ò yẹ kó concern yín pé something is definitely not right nínú ẹ̀sìn Kristẹni láyé tá a wà yìí lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹnìkan sọ fún mi ó ní pásítọ̀ wọn ó ló sọ pé káwọn lọ pigeon kí ló ń jẹ́ bẹ́ẹ̀ Yorùbá àyín náà mọ̀ sorry o pigeon ẹyẹlé ẹ ṣé thank you jáde sà ẹyẹlé ẹ̀yin náà wò tí pásítọ̀ ní kàn lọ wá ìyẹ́ ẹyẹlé méje kàn wá so mọ́ igi kékeré kàn máa ń bọ̀ ṣọ́ọ̀ṣì fún program ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀dẹ̀ ní there is nothing wrong wọ́n pe olórin wa wọ́n pe eléré wa wọ́n pe gbogbo ẹ̀ wá gbogbo ẹ̀ gbáyìn ògbà àwọn yẹn ò dẹ̀ mọ̀ wípé ìmọ́lẹ̀ Ọlọ́run kú máa yé wọn ni wọ́n dẹ̀ ń rẹ́rìn wọ́n yọ̀ oh God ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o mọ́mí sẹ́yìn náà mọ̀ nǹkan tí wọ́n ti ní kẹ́ ẹ lọ wá dádì sẹ́yìn náà mọ̀ nǹkan tán ní kẹ́ ẹ lọ mú mọ̀ bí tán ní kẹ́ ẹ ti lọ kẹ́ lọ ṣà iye òkúta tán ní kẹ́ ẹ lọ ṣà wá láì ṣe pé ẹ fẹ́ ṣe foundation lé dádì ẹni wọ́n ní kán lọ sí ìlú méje kán lọ ṣàkúta mẹ́ta mú ní ẹ fẹ́ ṣe foundation lé ẹ fẹ́ ṣe foundation lé gan ẹgbẹ́ ilẹ̀ ẹ̀gán láti ní kó lọ mú òkúta wá tán máa ṣe prayer sórí ilẹ̀ ọ̀hún ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ yẹ kẹ́ ẹ múra jù báyìí lọ tó bá di bí àdúrà irú àdúrà ilé ó yẹ kẹ́ ẹ múra jù báyìí lọ torí àìmọye àwọn ènìyàn ẹ̀rí òun ló ń gbègbè ayé wọn nínú agbára òkùnkùn tí wọ́n kàn ṣe ẹlòmíì bí adìyẹ ọdún ẹlòmíì torí pé ó ń rí jẹ orí mu ní ṣọ́ọ̀ṣì ẹ̀ wọ́n ní àwọn ní àtàngọ Ọlọ́run dẹ̀ kọ́ wọ́n kàn tọ́jú ẹ̀ ní tó bá dìgbà ọdún wọn á mú wọn á pàjẹ́ Jésù Olúwa lónìí ẹ tan ìmọ́lẹ̀ dé gbogbo òkùnkùn tá a fi kún ayé mi gbogbo òkùnkùn tá a ti fi kún ayé mi ẹ tan ìmọ́lẹ̀ ẹ̀yin débẹ̀ Oh Lord, shine your light to all darkness that has been added to my life. Gbogbo òkùnkùn tá a ti fi kún ayé mi lórúkọ Jésù ẹ tan ìmọ́lẹ̀ débẹ̀ lónìí ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo òkùnkùn tá a ti fi kún ayé mi ẹ tan ìmọ́lẹ̀ débẹ̀ ní orúkọ Jésù Olúwa ẹ tan ìmọ́lẹ̀ débẹ̀ gbogbo òkùnkùn tá a ti fi kún ayé mi Jésù tan ìmọ́lẹ̀ débẹ̀ Olúwa ẹ tan ìmọ́lẹ̀ débẹ̀ Olúwa ẹ tan ìmọ́lẹ̀ débẹ̀ Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ tan ìmọ́lẹ̀ débẹ̀ tí gbogbo òkùnkùn tá a ti fi kún ayé mi Olúwa ẹ tan ìmọ́lẹ̀ débẹ̀ Olúwa ẹ tan ìmọ́lẹ̀ débẹ̀ gbọ́ àdúrà Jésù Kristi
Olúwa wa. Ṣé rí bí òkùnkùn ayé yìí òun ni wọ́n ti ń pinnu iṣẹ́ ibi, ibẹ̀ náà ti ń pinnu iṣẹ́ ibi, ibẹ̀ náà ti ń plan ẹ̀. Àbẹ̀ṣẹ́ ẹ ti rí hideout àwọn armed robbers tí wọ́n kó floodlight sí tanná sí yoyoyo lóru. Ṣé rí ṣe rí ibi tí àwọn kidnappers ibi tán ká wọn tán kidnap sí ẹ̀rí kan tanná síbẹ̀, ẹ̀rí kan tan floodlight síbẹ̀. Irọ́ ni bí òkùnkùn ni, ibi òkùnkùn ni àwọn abẹ́ náà ló ṣe rí pẹ̀lú àwọn agbára òkùnkùn, ibẹ̀ náà ti ń ṣiṣẹ́ ibi wọn. Ẹ̀rí kan tí ìwé Job ni tó sọ ni Job chapter 24 verse 16. Ó ní òkùnkùn wọn arúnlẹ̀ wọlé, èdè Yorùbá nìkan náà arúnlẹ̀ wọlé, ẹ̀yìn kó lè yé yín dáadáa. Jẹ́ kí n kà lóyìnbó. In the dark they break into houses. Wọ́n rúnlẹ̀ wọlé, that is kì í ṣe pé bóyá wọ́n kanlẹ̀kùn tó ní ẹ̀ló ta nìyẹn o, èmi ni wọ́n ta ni èmi àbúrò yín náà ṣílẹ̀kùn fún ìyẹn kọ́ náà pè ní wọ́n rúnlẹ̀ wọlé. Wọ́n rúnlẹ̀ wọlé ni pé they stylishly wọ́n break wọlé with other means yàtọ̀ sí pé wọ́n kanlẹ̀kùn. Ẹ̀rí ó ní òkùnkùn ni wọ́n rúnlẹ̀ wọlé tí wọ́n sì fi àmì sí, tí wọ́n ti fi àmì sí ní ọ̀sán. Ìyẹn ni kí ẹ jẹ́ kó yé wa, wọ́n bírèkì wọ ilé tí wọ́n ti máàkì lọ́sàn-án. Oh God, ẹ jẹ́ ń ka gbogbo ìbò ẹ̀. Ó ní in the dark they break into houses which they marked for themselves in the daytime. Ṣé ti rí bẹ́yìn? Ní òkùnkùn wọ́n rúlẹ̀ wọlé ilé tí wọ́n ti fi àmì sí ní ọ̀sán. Wọn kò mọ ìmọ́lẹ̀, wọn ò mọ ìmọ́lẹ̀. Tẹ́ bá kàn rí wọn lọ́sàn-án, wọ́n fẹ́ ṣe operation ni. Wọ́n ti ṣiṣẹ́ ẹpọn tán lóru, wọ́n ti máàkì ilé tán fẹ́ máàkì látòru wa. Bẹ́ẹ̀ ni ló ṣe rí o. Àmì òkùnkùn ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé o. Àwọn ìdílé kìrìsìtẹ́nì ò dẹ̀ fura o, wọn ò fura o. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Níbi tí ọmọ á sọ fún yẹ pé mọ́mì yẹn lọ sọ fún mi, ó lọ́mọ ní mọ́mì yẹn lọ jókòó ẹ̀ má para yín, ẹ̀ má ìka tẹ́sán àbájá kan pa yín dànù kẹ́lẹ́ kórẹ́dẹ́. Kí ni màá dẹ̀ ń sunkún sí tó ń bẹ ọmọ ẹ̀ fún? Ọmọ tó yẹ pé ọmọ tó gbọ́ràn tẹ́lẹ̀, ọmọ tó ń tijú, wọ́n lọ́mọ ni wọ́n àti jáde kúrò lólé gan máa ń hàdì fún. Ó ti wá di ọmọ tó yẹ pé á lọ odidi ọjọ́ kẹfà kó tó dé, tó máa dé báyìí ó ti mú gbó yó kárin, kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́lẹ̀ ṣe rí padà. Àìmì àní ìbàlẹ̀ ọkàn nínú ìdílé, àìmọye ìdílé bẹ́ẹ̀ náà ti mark. Kí ló dé fà á? Tẹ́ bá wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bò pẹ́pẹ́ ló ti bẹ̀rẹ̀. Ọwọ́ àwọn ọ̀gá wọn, ọwọ́ wọn ò mọ́ tó wọn bá mọ́ kò ní rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká máa fi èsì àwọn ọ̀rọ̀ wọ̀nyí ká wò pé ǹjẹ́ àwọn kinní wọ̀nyí ń ṣẹlẹ̀ níbi tá a máa ti kọ́ wò nìyẹn pé ṣé àwọn kinní wọ̀nyí ń ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ fi ẹ̀jẹ̀ yín pa gbogbo àmì òkùnkùn rẹ́ nínú ìdílé mi. Ẹ wo tẹ́ bá tẹnu mọ́ àwọn àdúrà yìí, ẹ ó gbádùn ayé yín o. Ó tàbí àwọn bẹ́ẹ̀ nìyẹn o. Oh Lord, wipe away all mark of darkness from my family. Gbogbo àmì òkùnkùn pátá nínú ìdílé mi, Olúwa fi ẹ̀jẹ̀ yín parẹ́. Ẹ̀jẹ̀ àgbàdua ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, gbogbo àmì òkùnkùn pátá nínú ìdílé mi, ẹ fi ẹ̀jẹ̀ yín parẹ́. Ẹ fi ẹ̀jẹ̀ yín parẹ́ ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún mi. Gbogbo àmì òkùnkùn nínú ìdílé mi, Olúwa fi ẹ̀jẹ̀ yín parẹ́. Gbogbo àmì òkùnkùn ní orúkọ Jésù Kristi nínú ìdílé mi ẹ parẹ́. Ètò wà nínú ayé àwọn ọmọ mi ẹ parẹ́. Lórúkọ Jésù Kristi tó wà nínú ayé ọkọ mi ẹ parẹ́. Lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ bẹ̀ Ọlọ́run fún ọkọ yín, mọ́mì. Ẹ máa wò pé máa yẹ òkú níláárí. Ẹ bẹ̀ Ọlọ́run fún aya yín, dádì. Ẹ máa wò pé màdámi kí ni tó fi sán padà fún mi yóò máa dáa. Àmì òkùnkùn ni. Ó dàbí kan tí mọ́mì yẹn sọ, ó ní tí n bá mọ ọkọ wọn tẹ́lẹ̀, wọ́n ní tí n bá mọ ọkọ wọn tẹ́lẹ̀ láyé o. Ọlọ́run, what a lovely man. Ṣùgbọ́n nísìnyí ó ṣàgbèrè kọjá àgbèrè. Mo ní ẹ̀ ní kíni ó ní tẹ́lẹ̀ ó máa ń sọ gan ni, ó máa ń criticize àwọn ọkùnrin ni pé kí ló ń ṣe àwọn pípọ̀ wọ̀nyí kò dáa. Àwọn tó ṣe ọmọ tán ṣẹ̀fẹ̀ bí ń sìn oníṣùgbọ́n ní ìsìn ó ló máa ń rí tó ń wá sí dáhùn gbogbo ìgbà àìmọ̀ nìyẹn. Ìyẹn ló tọ̀ sí ìgbà àìmọ̀ tiẹ̀. Abẹ́rẹ́ mo ní lánàá yìí òun la tó mọ ìdí ẹ̀ gangan tí mọ́mì kan ṣe máa ń lálàá pé wọ́n ń rèèpù ọmọ wọn. Ọmọ tán lè ń sọ yìí ọmọ kékeré ni o. Ọmọ tó yẹ pé tí wọn ò bá dá ọmọ tí wọn ò lè dá fílẹ̀ sílé. Kì í ṣe pé ọ̀rọ̀ pé ó ti fẹ́ di teenager o, a child láti lè pé child. Ọmọ kékeré ọmọ bíntín. Báwo ni òbí ṣe máa rí àláyàn léra pé wọ́n rèèpù wọn bébì. Ó dẹ̀ ń kàn sáà nígbà àgbàtà tí ń sọ fún wa kì í ṣọ̀rọ̀ yìí ní kì í ṣọ̀rọ̀ oṣù 6 sẹ́yìn. Mọ́mì yẹn dẹ̀ jẹ́ mọ́mì tó ní sùúrù gan fún wa. Mi àti ìmọ̀ káàdé lè purọ́ fún yín. Àná yìí níwájú Ọlọ́run àti èèyàn ni látòrí di ọ̀rọ̀ yẹn làwọn ṣe mọ̀ pé pásítọ̀ tó ṣèkómọ fún wọn tó ní ìmọ̀ ọmọ yẹn ní naming ceremony
victim rape ni for many years kò dé deal pẹ̀lú àmì burúkú tó wà lára yẹn àmì burúkú ni gbogbo àwọn tó bá gbọ́ lé pátá transfer ẹ̀ fún wọn á fi àmì rape yẹn sínú ayé wọn ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ìdílé ayé mọ́mì ẹgbàá mo sọ fún yín tí pásọ̀ bá jẹ́ alágbèrè gbogbo wọn tó bá gbọ́ lé láti tó bá mí sí fún nẹ́mì pátápátá wọn ò lè bọ́ tá máa fi kó àfi tí orí ọ̀fẹ́ Ọlọ́run bá tú àṣírí yẹn fún wọn òótọ́ tó wà ń bẹ nìyẹn victim rape lòun léraléra nígbà tá a ti síwájú díẹ̀ sílá pé nínú ìdílé wọn ń kú ẹ̀ severally for ọ̀nkù ọkùnrin sọ́kùnrin láyé ìgbà tó jẹ́ pé kò sẹ́ni tó ní òye nǹkan tó pè ní gay victim ló ń gan fúnra ẹ̀ òun ló dẹ̀ ní ọmọ yẹn so máàkì yẹn ti wà lára ẹ̀ àìdá kọ́ ọmọ yẹn kan rape ẹ̀ eventually ọkọ̀ fúnra ẹ̀ jẹ́ rapist ọ̀ méjèèjì ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run wá down lórí ọmọ yẹn ṣe rí pé ó dáa kéèyàn tẹ́rí ẹ̀ síbi tó dáa báyìí orí ọ̀fẹ́ Ọlọ́run down nínú ayé ọmọ yẹn àná la tó rí àṣírí yẹn clearly pé wow mami ẹ lọ gbàdúrà báyìí o bẹ́ẹ̀ ṣe máa gbà ẹ tẹnumọ́ ẹyọ kan yẹn o kì í ṣe méjì o ẹyọ kan yẹn ní ká ẹ tẹnumọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run oh God àwọn mélòó lẹ́rù bóyá wọ́n máa ní orí ọ̀fẹ́ yẹn báyìí àwọn mélòó wọ́n máa wà dáadáa káàkiri àgbáyé o ṣùgbọ́n mélòó ni wọ́n ẹ̀rí sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín pa gbogbo àmì òkùnkùn rẹ nínú ìdílé mi gbogbo àmì òkùnkùn nínú ayé àwọn ọmọ mi gbogbo àmì òkùnkùn nínú ayé ọkọ mi gbogbo àmì òkùnkùn nínú ayé tèmi fúnra mi gbogbo àmì òkùnkùn nínú ayé aya mi gbogbo àṣẹ máa gbà ní ọdún àyẹ̀ni oh Lord wipe away all mark of darkness from my family then you ask God to do same for your children you have to divide that prayer very well over your husband in your life too all the mark of darkness Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín pa gbogbo àmì òkùnkùn rẹ nínú ìdílé mi nínú ayé ọmọ nínú ayé aya ẹjẹ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ fi ẹ̀jẹ̀ yín ẹ fi pa àmì òkùnkùn rẹ ẹ fi parẹ́ nínú ìdílé mi ẹ̀jẹ̀ yín ẹ fi pa àmì òkùnkùn rẹ nínú ayé àwọn ọmọ mi Olúwa ẹ ṣàánú fún mi ẹ̀jẹ̀ yín ní ká ẹ lò Olúwa ẹ ṣàánú fún àánú ni mo bẹ̀bẹ̀ fún ẹ lò ẹ̀jẹ̀ yín ká ẹ fi pa àmì òkùnkùn rẹ nínú ìdílé mi lónìí Olúwa ẹ ṣàánú gbàdúrà Jésù Kristi Olúwa wa kì í tó ń ṣe bẹ́ẹ̀ nìkan o ẹ̀yin ọmọ Ọlọ́run a ó fi eléyìí náà kan tọ́lọ́run bá fi ẹ̀jẹ̀ rẹ̀ pa àmì rẹ̀ ṣé kò yẹ kó fi ẹ̀jẹ̀ yẹn wá ṣàmì tiẹ̀ sílé wa so that àwọn arábí òtún ní padà wá fàmì míì sí ọ̀tọ̀ ni pé kí a fi ẹ̀jẹ̀ Jésù pa àmì rẹ̀ àti fi parẹ́ báyìí ṣùgbọ́n ó yẹ kí ẹ̀jẹ̀ Jésù tún wá ṣàmì kọ́lọ́run fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣàmì sílé wa tí wọ́n bá ti rí báyìí àbí ẹ̀gbọ́n orin yẹn ni when I see the blood I will pass over you ibi tí a bá ti rí ẹ̀jẹ̀ Jésù irọ́ o wàhálà àríbẹ̀ kọjá ikú àríbẹ̀ kọjá ẹyọ orí burúkú àríbẹ̀ kọjá gbogbo àwọn nǹkan bíbí yẹn á débẹ̀ báyìí á kàn máa bá tiẹ̀ lọ ni torí pé ẹ ò ní nǹkan kan pẹ̀lú wọn Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ilé mi kí ilé mi di kò ṣeé wọ̀ oh Lord mark my house with your blood so it cannot be penetrable tí wọ́n bá ti lè penetrate ilé wa ó tán nìyẹn ṣùgbọ́n kán má lè penetrate ẹ̀yẹn gangan ni so that it cannot be penetrable kò ní ṣe é wọ̀ Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ilé mi kí ilé mi di kò ṣe é wọ̀ ẹ̀jẹ̀ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi ẹ̀jẹ̀ Jésù Olúwa ẹ fi sàmì sí ilé mi kí ilé mi di kò ṣe é wọ̀ ẹ̀jẹ̀ Jésù ẹ fi sàmì sí ilé mi kí ilé mi di kò ṣe é wọ̀ lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ fi ẹ̀jẹ̀ yín ẹ fi sàmì sí ilé mi ilé mi ní àmì Jésù lára báyìí ilé mi di kò ṣe wọ̀ fún agbára ibi ilé mi di kò ṣe wọ̀ fún ohunkóhun tá a fi wé pé lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi ẹ̀yin lẹ́lẹ̀ kó mi yọ báyìí ẹ̀yin lẹ́lẹ̀ ràn mí lọ́wọ́ báyìí ẹ̀yin lẹ́lẹ̀ ràn mí lọ́wọ́ ọwọ́ yín ni ìrànlọ́wọ́ wà báyìí wọn ò tiẹ̀ sákiri kankan mo wá sọ́dọ̀ yín mo takú tì yín lọ́rùn lórúkọ Jésù ẹ fi ẹ̀jẹ̀ yín ẹ fi sàmì sí ilé mi ẹ fi sàmì sí ilé mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé níbi òkùnkùn ayé tí a ń sọ yìí òun ni wọ́n ti ń pa iná ẹ̀mí ẹran mọ́ yẹn lára àìmọye àwọn èèyàn àìmọye Bíbélì dẹ̀ ti sọ bẹ́ẹ̀ o nínú ìwé Luke chapter 11 verse 35 Luke chapter 11 verse 35 Bíbélì sọ pé ó ní nítorí náà kíyèsí kí ìmọ́lẹ̀ tí ń bẹ nínú rẹ má ṣe di òkùnkùn ìyẹn ni pé Ọlọ́run ti mọ̀ tipẹ́tipẹ́ pé níbi òkùnkùn ayé òun ni wọ́n ti ń pa ní ẹ̀mí irun mọ́ èèyàn lára wọ́n á parun pátápátá débi pé ẹni á di rẹ̀wẹ̀rẹ̀ o ayé ẹ̀ wá wà exposed
ẹ̀rí mọ́mì kan ni ó ti pẹ́ díẹ̀ báyìí tí wọ́n ti sọ fún mi wọ́n ní ẹ̀skísà wọ́n láwọn ọmọ iye ẹ̀bùn ẹ̀mí táwọn ní tẹ́lẹ̀ kan tó wọnú ṣọ́ọ̀ṣì yẹn mi ní dárúkọ ṣọ́ọ̀ṣì yẹn torí it's a very very popular church wọ́n láwọn ọmọ iye ẹ̀mí wọ́n lẹ́sà wọ́n ní táwọn bá láàlá báyìí wọ́n ní káwọn má ti táwọn bá mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má travel lọ́la ọ̀nà ọ̀dà wọ́n nígbà táwọn máa sọ testimony yẹn ní church wọ́n ní ẹ̀rù á bà àwọn gan fúnra wọn ẹ̀rí wọ́n nígbà míì ìbẹ̀rù God àwọn èèyàn ńláńlá wọ́n máa bá wọn mọ́mì ẹ jọ̀ọ́ àwọn fẹ́ ṣe nǹkan báyìí wọ́n ní directive táwọn bá fún wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ wá wọ́n ní oh God wọ́n ní tàṣẹ ni níbi tí ẹ̀bùn ẹ̀mí yẹn pọ̀ lára wọn dé wọ́n nígbà tí wọ́n wọ ṣọ́ọ̀ṣì yẹn wọ́n ní kò tó ṣe méjì wọ́n láwọn gan mọ̀ pé gbogbo ẹ̀bùn yẹn pátá òun ló parẹ́ mọ́ wọn lára wọ́n ní kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ wọ́n nìkan mẹ́ta ni wọ́n nìkan sọ fún mi wọ́n ní ijó àjòkú akátá fashion gèlè yáyáyá ni àti pati ojoojúmọ́ ni ẹni báyìí kò sí Sunday kan ẹni báyìí ní pati kan báyìí o tẹ́nìkan ò bá nìkan kan ṣe wọ́n á create ẹ̀ gèlè yáyáyá ní ìjọ Sunday báyìí wọ́n ló níye tán fi ń kó àwọn instrumentalist ìjọ wọn jojojo ẹ wo ẹgbẹ́ mi dáadáa mi ní kò dáa kéèyàn jó ní ṣọ́ọ̀ṣì o tẹ bá ní ṣọ́ọ̀ṣì wa ẹ rí i pé àwa náà ń jó ṣùgbọ́n àwọn bá fẹ́ ṣe praise and worship kí sìn tó bẹ̀rẹ̀ wọ́n lo didi 1 hour fi ṣe ṣùgbọ́n nínú ìwàásù wọn ò lo 25 minutes ṣe wàásù ó yẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí fura níbẹ̀ yẹn pé something is wrong tọ́mọdé máa wàásù ọ̀gán tán kọ́ it is well with you the same thing bí ìgbà tí yẹn ń kọrin náà ni it is well with you your life will show glory hallelujah ìdùdú wa tún máa lọ drum set àtúntò máa lọ èyí ṣe jóná àtún ní ìwàásù ọ̀hún òótọ́ ni lẹ́yìn ìgbà yẹn wọ́n làwọn wà vulnerable bọ́jú sọ nìyẹn wọ́n ní pastor lẹ́yìn ìgbà yẹn àwọn wà vulnerable wọ́n ní àlákàlà burúkú wa bẹ̀rẹ̀ nú ayé wọn tí ò ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ wọ́n ní iṣẹ́ wọn ó wà ń lòkè báyìí ó lọlẹ̀ báyìí ó ń lòkè báyìí ó lọlẹ̀ báyìí kí ló fà á wọ́n ti pa náà ẹ̀mí nínú ayé wọn wọ́n làwọn ọmọ wọn wá ń kọ́ wọ́n ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta táwọn bí wọ́n ní kò sí èyí tí ò misbehave nù wọn ó kàn bẹ̀ sí àwọn kan tí wọn kì í ṣe tẹ́lẹ̀ wọ́n ní kan ló kàn sọ pé please I don't believe in Jesus again I'm not going to church Jesus is just an ordinary man so he live his life I will live mine èdè náà pé wọ́n ní mánéjì wọn náà kọ́ orí ibi tó scatter sí nìyẹn ẹ̀rí ní tó fà á ò ní wípé wọn ò kíyè sára wọ́n ti jẹ́ kí àwọn arábí kan pa náà ẹ̀mí mọ́ wọn lára Jésù Olúwa ẹ má jẹ́ kí iná ẹ̀mí mi kú ó dà ẹ jẹ́ kí n rìfọ́ọ̀mù ẹ̀ bóyá ó máa pè yín gbà yẹn Jésù Olúwa ẹ má jẹ́ kí iná ẹ̀mí mi kú kí òye mi tó ṣí ẹ fi ibi tí ayé mi wà hàn mí lónìí ṣe rí sẹ́ńtẹ̀nsì yẹn bẹ́yẹn ẹ sọ fún Ọlọ́run ẹ jẹ́ ok fáwọn ará bí ó dá oh Lord don't allow my spiritual fire to extinguish before I realize it give me a spiritual awareness. Don't allow my spiritual fire to extinguish before I realize it. Give me a spiritual awareness. Ntí mo ń sọ nìyẹn Jésù Olúwa ẹ má jẹ́ kí iná ẹ̀mí mi kú kí ìyè mi tó ṣí ẹ má jẹ́ kí iná ẹ̀mí mi kú kí òye mi tó là Olúwa ẹ fi ibi tí ayé mi wà hàn mí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ràn mí lọ́wọ́ lónìí ẹ má jẹ́ kí iná ẹ̀mí mi ẹ má jẹ́ kó kú kí òye mi tó ṣí ẹ má jẹ́ kí iná ẹ̀mí mi ẹ má jẹ́ kó kú kí ìyè mi tó là Olúwa ẹ ṣàánú fún mi lónìí ibi tí ayé mi wà Olúwa ẹ fi hàn mí kí n lè tagìrì kí n lè sọjí Olúwa ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kí iná ẹ̀mí mi kú kí ìyè mi tó ṣí lónìí Olúwa ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò bọ́ sórí fún mọ́mì àyìn Ọlọ́run òótọ́ ni o àyìn Ọlọ́run pé ọ̀rọ̀ ayé wọn ò bọ́ sórí ẹ̀yọ́ kí wọ́n tó rí alẹ́ fúnra wọn ni o kì í ṣe pé wọ́n gbọ́ ìwàásù o wọ́n láwọn kan jókòó náà ní please I have to talk with you wọ́n ló jẹ́ dandan mo ní ẹ ṣé kò sí wọ́n kàn ṣe audio message fún mi kí á mo ní ó da ẹ pè mí ọ̀rọ̀ yín yẹn lágbára gan ẹ̀rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní orí ọ̀fẹ́ yẹn o wọn ò ní self awareness wọn ò mọ bí tí ayé wọn wà kò yé wọn to them wọ́n sì gbà wípé abẹ́ ògo Ọlọ́run náà ti ń jayé wọ́n sì gbà wípé orí ọ̀fẹ́ Ọlọ́run náà fi ń ṣe ó ti wá pẹ́ wọn kò sí ọ̀nà àbáyọ mọ́ kan tó realize pé wàhálà ti dé tó kí ló fà wọn ò gbé ìgbé ayé tó wà fulfilled ẹ̀rí sọ fún Ọlọ́run
gbogbo ibi tí mo ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run Ábúráhámù kò ní já lórúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run wo, but Ọlọ́run wo? Ọlọ́run igi, Ọlọ́run ọ̀pẹ, Ọlọ́run kúrékùré, Ọlọ́run ti pásítọ̀, kì í ṣe Ọlọ́run ti Ábúráhámù, kì í ṣe Ọlọ́run ọ̀run. Ṣé ẹni bẹ́ẹ̀ yẹn? A tún celebrate ẹ̀ náà ni. Ọlọ́run Pastor Adeosun o. Ṣé èmi tí mo bá ń sọ̀rọ̀ ẹ̀mẹ́ tó ń jẹ́ Adeosun ni? Èmi tí mo bá ń sọ̀rọ̀ ẹ̀mẹ́ tó ń jẹ́ Adeosun ni. Then Ọlọ́run Pastor Sam Adeosun ẹ lè pè tán bẹ́ẹ̀. Bíbélì sọ pé kò tó, ìgbọràn yín ò tó. Torí a ti kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Exodus pé èyí ni orúkọ mi. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob, ó ní ogún nìyẹn fún àwọn ọmọ òun títí láéláé. Ogún wọn nìyẹn títí láéláé, abẹ́ títí láéláé láti wáyé. Ṣùgbọ́n àwọn pásọ̀ yẹn ni ẹ sọ yẹn sí gbó old school nìyẹn. Àìmọye pásọ̀ tó sọ pé tí wọ́n bá kọ Báíbélì ní orúkọ wọn yẹ kó wà mẹ́. Kẹbàrí level of their arrogance níwájú Ọlọ́run alààyè. Ẹ̀rí, a tún àdúrà yẹn gbà, ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dákun, ẹ má bẹ̀rù. Gbogbo ibi tí mo ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run alààyè, gbogbo ibi tí mo ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run tó dá mi, kò ní já lórúkọ Jésù Kristi. All connections I have with the God of Abraham will not detach in Jesus' name. Kò ní já o, irọ́ o, kò ní já. Ìpinnu ni o. Tẹ́ bá wo bí tá a kànú Bíbélì lẹ́ẹ̀kan yẹn mọ̀ pé ìpinnu ni àdúrà yẹn gbọ́dọ̀ jẹ́. Kò gbọ́dọ̀ jẹ́ àdúrà pé Olúwa ìpinnu àdúrà ni. Ìtura mo ti pè bẹ́ẹ̀. Bíbélì sọ pé ní ìwé Luke chapter 11 verse 35 yẹn, ó ní nítorí náà ẹ kíyèsí kí ìmọ́lẹ̀ tí ń bẹ nínú rẹ má bàa ṣe di òkùnkùn. That's what I've máa gbà bẹ́ẹ̀. All connections I have with the God of Abraham will not detach in Jesus' name. Gbogbo ibi tí mo ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run Abrahamu kò ní já lórúkọ Jésù. Gbogbo ibi tí àwọn ọmọ mi ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run Abrahamu kò ní já lórúkọ Jésù. Gbogbo ibi tí ìdílé mi ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run Abrahamu kò ní já lórúkọ Jésù. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Gbogbo ibi tí mo ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run Abrahamu kò ní já lórúkọ Jésù. Gbogbo ibi tí mo ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run Abrahamu kò ní já lórúkọ Jésù Kristi. Gbogbo ibi tí àwọn ọmọ mi ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run Abrahamu kò ní já. Ẹ tẹnumọ́ àdúrà yẹn jọ. Ìyá mi ẹ tẹnumọ́, bàbá mi ẹ dákun, ẹ má dákẹ́ àdúrà yìí. Gbogbo tí mo ti ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run Abrahamu kò ní já lórúkọ Jésù. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo, ní ibi òkùnkùn ayé ó ní wọ́n ti ń da ètò Ọlọ́run rú nínú ayé ènìyàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Iṣẹ́ wọn ni, in fact research náà ń ṣe lójoojúmọ́ láti da ètò Ọlọ́run rú mọ́ àwọn ènìyàn lọ́wọ́. Ayé òun dẹ́wàá rèé o, tí gbogbo wa ti fẹ́ connect mọ́ òkùnkùn tán. Ẹ gbọ́, báwo wá ni àwọn òkùnkùn ní ṣe àṣeyọrí pátápátá báyìí. Ephesians chapter 5 verse 11. Ephesians chapter 5 verse 11. Bíbélì sọ pé ó ní ẹ má sì ṣe bá àwọn oníṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀. Oh my God. Ẹ má ṣe bá àwọn oníṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀. Ẹ má bá wọn kẹ́gbẹ́ pọ̀. Ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí. Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀? Àwọn tó ń sọ pé àrí àwọn kan bóyá méjì mẹ́ta Pastor Sam yẹn àrí máa Christian náà mi ò Christian anybody, mi ò bíbélì mo bá wọn wí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ. Torí bẹ́ẹ̀ ni ká má bá wọn kẹ́gbẹ́ pọ̀. First ẹ̀wọ̀ èèyàn mọ́nà, first time tí mo kọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ kan nínú Christianity ó ṣe mí bí ìpàdé tó jẹ́ pé mò ń lálàá. I thought I was dreaming pé kò possible. Gbàtẹ́ èèyàn mẹ́rin márùn mẹ́fà wá ń confirm ẹgbẹ́ ẹ̀sà ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn ọ̀rọ̀ àtijọ́ ni nǹkan bábà nǹkan tó ń ṣẹlẹ̀ kọjá ìtàn tó ń sọ yẹn mo ní what? Àwọn ọ̀rọ̀ bíi ṣe là ń ra ayé gbé. Àwọn ọ̀rọ̀ bíi o má jókòó tẹ́tẹ́rẹ́. Àwọn ọ̀rọ̀ táwọn ń gbọ́ nínú church nìyẹn láàrin àwọn Christians, láàrin àwọn tó pera wọn ní Christiani. Ẹ mọ̀ tán pé ní kéèyàn jẹ́ Christiani ni. Àwọn ni ò jáde sọ̀rọ̀ ara ẹ nínú church. Oh God. Níbi tí àwọn babaláwo ti ń claim pé àwọn pastor yín customer wa ni wọ́n, táwọn babaláwo ti ń sọ bẹ́ẹ̀. Àwa rí pé ó tó kéèyàn bú sẹ́kún. A ò rí bẹ́ẹ̀. Ìyẹn ló wá tún yà mí lẹ́nu jù pé àwọn Kìrìsìtẹ́nì ò tún rí bẹ́ẹ̀ pé ó jẹ́ nǹkan tó yẹ kí ẹlòmíì kan wò pé Ọlọ́run àní kí ló tó fi kú láì tọ́jọ́ ẹ̀ta òun para wọn nítorí pé àwọn agbára wọn ò gbé wọn tó ń rí. Mi ní kéèyàn lọ ṣe bẹ́ẹ̀ o, mo kàn ń sọ ibi tó yẹ kó lè dé. It's just a figure of speech explanation pé nǹkan tí ó yẹ kí Kìrìsìtẹ́nì kó kẹ́rù máa bà ní ìṣẹ́jú nìyẹn. Àwọn pásọ̀ wa di oníṣẹ̀ṣe kalẹ̀ ní alẹ́ all of them.
tẹ́ bá rí ìrìn àjò wọn ibi tán rìn dé ẹ̀rù máa bà ẹ̀yin kan fúnra yín nínú ayé kan náà yìí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí tí mo witness ẹ̀ kí wọ́n fi sọ ìtàn fún mi nígbà táwa sì jẹ́ ọmọdé tá di ọ̀dọ́ gan tí tàbí di ọ̀dọ́ tí church kan bá lò ní revival ní àdúgbò kan gbogbo babaláwo bẹ̀ wọ́n kẹran gbogbo babaláwo bẹ̀ gbogbo àwọn ológun bẹ̀ tí wọ́n bàjẹ́ lọ́jọ́ yẹn mọ́mì àwọn bàbá mi àwọn ìyá mi tó jù mí lọ́wọ́ yẹn wọ́n á lè jẹ́rìí sí nǹkan tí mo sọ yẹn òun ló fà nínú ìjọ wa kan nígbà yẹn wọ́n ní tọ́wọ́ mi bá tẹ sáàmù àyànga sí ológun lónìí ìjọ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ tán kọrin yẹn àwọn náà ti dolórí burúkú kì í ṣeré òkúrò ọ̀rọ̀ gidi ni ìtẹ́bárí nǹkan tó ṣẹlẹ̀ nínú ibẹ̀ yẹn náà ìlú abáyín wọ́n ń lo òrùka wọ́n ń lo bàdí wọ́n ń lo fúnpá kìrìsìtẹ́nì la máa ń sọ yìí kìrìsìtẹ́nì la máa ń sọ yìí ẹ̀sìn kristi la máa ń sọ yìí ẹ wá sọ pé àwọn tó wà ní abẹ́ ẹ̀sìn ìgbàgbọ́ ẹ sọ pé it is well with them God is good all the time orí ẹ̀ lẹ́sìn wà God is good all the time clap your hand for Jesus wọ́n fọ́n wíṣù màá kàn mí rí pé what so àwọn yóò rí Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mí kúrò nínú gbogbo iṣẹ́ òkùnkùn tí mo ti bá wọn lọ́wọ́ sí ẹ wo tẹ́ ẹ bá gbà àṣírí tẹ́ ẹ lè fi gbé ìgbé ayé ìrọ̀rùn ìsinmi nìyẹn nú ayé yìí o àti ìrọ̀rùn nìyẹn o kì í ṣe pé kòjòkòjò àti bá lọ lé babaláwo wọn àìmọye ìjọsìn tán ti fi oríṣiríṣi kún Oh Lord, wash me in your blood from all works of darkness I participated in. Gbogbo iṣẹ́ òkùnkùn tí mo ti lọ́wọ́ sí pátá Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù kó nu ayé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi gbogbo iṣẹ́ òkùnkùn tí mo ti bá wọn lọ́wọ́ sí tí mo ti kó àwọn ọmọ mi dédé lórúkọ Jésù Kristi Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù kí n lè ṣe rere kí àwọn ọmọ mi lè ṣe rere kí ìdílé mi lè ṣe rere Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wò kì í ṣeré o èmi àti pásítọ̀ kájọ ń compare notes lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ kan nínú ìrìn àjò ayé wọn wọ́n béèrè wọ́n béèrè náà fi bẹ̀rẹ̀ orí ìbéèrè la parí ẹ̀ sí wọ́n béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ mo ní ẹ̀ ń ṣàlàyé àwọn ọmọ yín fún mi báyìí mo gbọ́ o ṣùgbọ́n ìbéèrè tẹ́ máa bèèrè lọ́wọ́ ara yín ni pé kí lẹ fi kún ayé wọn ẹ̀yọ́ nígbà tí wọ́n ń dàgbà nígbà tí òye ò tí ì yé yín wọ́n á fi kíní kan kún mo fẹ́ kẹ́ gbọ́ mo ní sórí àwọn ọmọ mi yẹn kì í ṣe pé bóyá mò ń brag kì í ṣe pé bóyá máa ti proud yìí rọ̀ mo ní ẹ bèrè lọ́wọ́ wọn rí in their lifetime wípé pásítọ̀ wo ni mo kó wọn lọ bá rí bí àgbà tán wà kékeré ìgbà tí wọ́n ń dàgbà àti ìgbà tán wà pé mo ní 2 mi sọ pé kò dá o bẹ́ẹ̀ ṣe mú àwọn ìlọsọ́rọ̀ ìránṣẹ́ Ọlọ́run ẹ má ṣì mí gbọ́ o mo ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run èmi tèmi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni mo ń sọ kì í ṣe ọmọ ìjọ èmi tí mi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni mo ń sọ pé mo ní dádì ẹ bèèrè lọ́wọ́ àmọ́ mi pé dádì yín pásítọ̀ ni pásítọ̀ wo ló ti wá kó yín lọ bá rí mo ní no lè máa gbọ́ wọ́n á ní kò sí mo ní ẹ tún bèèrè question 2 pé kí ni dádì yín ti mú wá fún yín rí pé kẹ́ ẹ lò bóyá omi àdúrà ni bóyá kinní kan ni in fact gan ẹ má jẹ́ kí n tàn yín prayer tí mo tá à ń ṣe àwọn àjọ ń ṣe ni time tí ma ní ẹ mú omi yín mo fẹ́ gbàdúrà sí wọ́n á lọ mú tiwọn níbikíbi tí wọ́n wà wọ́n á lọ mú tiwọn ni torí ẹ̀kọ́ tàbí kọ́ wọn nìyẹn pé ẹ má mú nǹkan tẹ́ ẹ̀ tí ìṣe yín lẹ invent o ẹ má jẹ́ kán gbé nǹkan lé yín lọ́wọ́ ẹ má gbà lọ́wọ́ wọn kẹ́ wá lọ sọ́nù ẹ ti gbà nìyẹn o ẹ má gbà dání báyìí pé ojú ń tì mí mi fẹ́ wàhálà ẹ má tẹ̀ tẹ́wọ́ gbà ẹ sọ wọn pé no it's not my portion ẹ lè fi Jesus name sí kó má lè dì ẹ rí mo ṣàlàyé fún wọn bẹ́yẹn àwọn náà wá realize pé àwọn lè sa òótọ́ ni wọ́n ní kò sí pásítọ̀ táwọn gbé wá church wọn kán wá ṣe ìsọjí tí wọ́n kì í kọ́ àwọn yẹn lọ bá kán gbàdúrà fún wọn mo ní kò sí pásítọ̀ tó tẹ́kọ́ wá mo ní wá tó mélòó ó lóun tẹ̀ lè sọ yìí wọn torí pé oṣooṣù náà ó ṣe ìṣẹ̀nà gbóríṣiríṣi wá wọ́n ní àwọn wàá mọ ibi tó gun yẹn ti wọnú ayé wọn inú ó yẹ kí n máa bá pásítọ̀ yìí yọ ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ wọ́n á ní pé ẹni tó bá ti ń ṣe Ọlọ́run èṣù máa ń da àwọn ọmọ wọn láàmú èèmọ̀ ní olórí burúkú ni gbogbo àwọn tó ń sọ bẹ́ẹ̀ the reason is that èmi tí mo wà ọmọ pásítọ̀ lèmi èṣù ò dá èmi láàmú irọ́ ni tí èèyàn ló fẹ́ẹ̀lì tó fi rí bẹ́ẹ̀ adáyé ló fẹ́ẹ̀lì tó fi rí bẹ́ẹ̀ á padà sínú àdúrà yẹn ká lè bọ́ náà ni ká lè bọ́ la ṣe ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí pé Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mí kúrò nínú gbogbo iṣẹ́ òkùnkùn tí mo ti bá wọn lọ́wọ́ sí
ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ àwọn ọmọ mi kúrò nínú òkùnkùn tí wọ́n ti bá wọn lọ́wọ́ sí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Wash me in your blood from all works of darkness I participated in. Gbogbo iṣẹ́ òkùnkùn tí mo ti bá wọn lọ́wọ́ sí, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mí, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín, Olúwa máa fi Jésù, Olúwa ṣàánú, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ àwọn ọmọ mi nínú gbogbo iṣẹ́ òkùnkùn tí wọ́n ti bá wọn lọ́wọ́ sí. Ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ aya mi, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ ọkọ mi níbi iṣẹ́ òkùnkùn tí wọ́n ti bá wọn lọ́wọ́ sí. Bẹ́ẹ̀ ṣe máa gbà ní èèyàn kí n tán ẹ̀jẹ̀ nínú àdúrà o. Ẹ gbà mú sọ fún yín, èèyàn gbọ́dọ̀ tán ẹ̀jẹ̀ nínú àdúrà. Bẹ́ẹ̀ ṣe ẹ̀tẹ̀sọ́ ẹ máa gbà. Àdúrà yẹn ṣe pàtàkì o, ó ṣe pàtàkì gan, ẹ má fi ṣeré o. Ẹ tẹra mọ́ àdúrà yẹn. Jésù Olúwa ẹ ṣàánú, Jésù Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo orí àdúrà yẹn mo wà o, ẹ má kí n tàn yín o. Oh God, oh God. Ibi òkùnkùn ayé yìí òun wọ́n ti ń ba destiny jẹ́ ní ìjẹta lẹ́lẹ̀. Onímọ̀mí kan sọ fún mi pé Pastor Sam, ó ní òótọ́ ni ohun tẹ́ ẹ máa ń sábà sọ, èwo ní ń bẹ̀ torí nǹkan tí mo máa ń sábà sọ pọ̀ gan. Wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ báyìí ni pé ó ti pẹ́ táwọn ti bá wọn lọ́wọ́ sí iṣẹ́ òkùnkùn, àṣé ó ti pẹ́. Báwọn dẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ wọ́n tún fọlọ́run ṣẹlẹ́rìí pé àwọn ò lọ lé babaláwo nínú ayé wọn, pé ìyáládùá babaládùá ni àwọn òbí wọn, Jésù nìkan náà fojú wọn mọ̀, so àwọn ò dàgbà sí kán máa yálé kiri. Wọ́n ní àṣé àwọn ti bá wọn wọnú iṣẹ́ òkùnkùn fà àwọn ni àọkàn àwọn ní ẹ ti gbàgbé ẹ̀yin náà lè máa ń sọ bẹ́ẹ̀ mo ní mo máa ń sọ bẹ́ẹ̀ pé dandan kọ́ ni kó lọ lé babaláwo kó tó bá wọn lọ́wọ́ nínú iṣẹ́ òkùnkùn. Mo ní báwo ni ti ń ṣe wá jẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ó máa ṣe o. Ọ̀rọ̀ tí yẹn bá ń sọ tó ń làágùn, ọ̀rọ̀ tó ká lára ni o. Ọ̀rọ̀ tí mo ń sọ fún yín, ọ̀rọ̀ ìlàágùn nínú AC ni o. Òkodoro Ọlọ́run dẹ̀ ni. Mọ́mì yẹn wá ń sọ pé wọ́n ní mẹ́mbà àwọn kan òun ló gbé sí wọn létí, èdè tán lò fún mi nìyẹn. Dọ̀tà àti ó gbé wọn létí mọ̀ pé òun ló ṣòwò fún ẹ̀ fún wọn. Wọ́n ní mẹ́mbà wọn sọ pé ṣé o mọ Mrs. Lágbájá? Ó níbẹ̀ sọ pé ọ̀rẹ́ òun tímọ́tímọ́ ni oníbẹ̀ ni. Ó sọ kinní kan fún òun lánàá, òun ò dẹ̀ lè ṣe kó má sọ fún ẹ. Òun ti feré gé o, òun lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ o. Ó lò ní kí ló ṣẹlẹ̀, inú wọn ti ẹ̀dùn kí wọ́n ti sọ fún wọn. Wọ́n ní mo rí bó ṣe ń ṣe ni pé ìwà yín dá, tí bá ṣe bẹ́ẹ̀ èmi ẹyẹ kí n sẹ́fẹ́ yẹ pé kò ń bọ̀. Ó náà ṣáà ní kí ló ṣẹlẹ̀. Wọ́n ní ọ̀rẹ́ wọn yẹn òun ló mú ọmọ wọn lọ sínú prógráàmù kan. Nínú prógráàmù yẹn lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí náà ti pariwo pé ẹjọ́ ẹ gbà mí o nínú prógráàmù. Náà ní kí ló dé? Náà pé ọmọ yìí ó dàbí pé ó ń sọ àwọn ọ̀rọ̀ tí ò yé wọn. Òun náà ṣe mú lọ síwájú. Wọ́n ní ọmọ yẹn sọ pé òun lòun máa ń rú omi àdúrà ṣọ́ọ̀ṣì wọn fún pásítọ̀ wọn. Kókó bẹ̀ nìyẹn, ó lòun máa ń rú omi àdúrà wọn fún pásítọ̀ wọn ní ṣọ́ọ̀ṣì wọn. In fact ṣe àti ṣe investigation ìtàn ni mo sọ fún wa mo ní àní ṣe wà nínú ṣùgbọ́n tá a bá ní nǹkan tuntun tẹ́ ẹ̀ tí gbọ́ tẹ́lẹ̀ a ṣe episode sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ibi iṣẹ́ táwọn olùwà kò ní jẹ́ ọ̀sẹ̀sẹ̀ mọ́ tí a bá ti rí nǹkan kan tẹ́ ẹ̀ tí gbọ́ rí tẹ́lẹ̀ tí ò sí nínú àánú ti tẹ́lẹ̀ á tún jẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, àṣẹ ìtọ̀ àwọn ẹ̀mí òkùnkùn bí tán bá ti tọ̀ wọ́n á gbé wá agreement ti pásítọ̀ yìí nìyẹn. Wọ́n wá fi ọmọ mẹ́mbà àwọn yìí òun ló jẹ́ representative wọn, a máa kó ìtọ̀ yẹn, a máa dà sínú omi àdúrà wọn pé ó yá jẹ́ ká lọ bọ̀. Oh my God, oh my God, oh my God, oh my God. Wọ́n wá ní implication ẹ̀ ní wípé nínú ìsìn ẹnìkan gbọ́dọ̀ kú. Ó lè jẹ́ lẹ́ẹ̀kan lọ́dún, ó lè jẹ́ ẹ̀ẹ̀mejì lọ́dún, ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún méjì. Tọ́ bá ti ní ìdí, tọ́ bá ti sọ fún pásọ̀ yẹn pé ó yá o, wọ́n ní ìdí ẹ̀rìn ètùtù o, ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ inú ẹ̀wò tẹ́ ẹ bá wà ní church kan tó yẹ pé inú sábìsì lèèyàn ti ń kú léraléra. Mi ní kì í ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o, ó lè ṣẹlẹ̀ ẹni tá rẹ̀ ò dá pé ẹni tí kankan ti ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ ti pé ó ṣẹlẹ̀ níkíní, ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì, ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kẹta. Ẹ̀dẹ̀ sọ pé God is good, wọ́n ti lò yín tán. Mo ti ọ̀tọ̀ fún yín. Ẹ̀yin náà ẹ̀yà sọ pé lórúkọ Jésù wọn ò ní lò mí níbi tẹ́ ẹ wà. Ẹ má ẹnu èèyàn nìyẹn fi sọ pé òun ò jẹ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run oríṣiríṣi ṣẹlẹ̀ ẹ̀rí àti ìparí kí la ti ń pè ní àti ìparí ọ̀rọ̀ pẹ̀lú ìdílé yẹn ni. Ẹ̀yin torí pé wọ́n fẹ́ initiate discussion fún èmi àtọmọ yẹn fúnra ẹ̀. Ẹ̀yin wọ́n fẹ́ mo ti reach out sí ìyá ọmọ yẹn, mo fẹ́ interview ọmọ yẹn personally fúnra mi. Kó fún mi ní information ni káyé lè gbọ́. Kò ní reason mi kí lè irú àwọn yẹn lè fi irú àwa ìṣe. Àwọn èèyàn ò ní choice mọ́, a máa bìrì wọn máa down ni. Ẹ̀rí ẹ̀yin ọmọ Ọlọ́run, já sọ fún Ọlọ́run gbé iṣẹ́ òkùnkùn tí mo ti bá wọn lọ́wọ́ sí. Olúwa wẹ̀kúrò ẹ̀fẹ̀ jẹ́ yín wẹ̀kúrò ẹ̀ ṣàánú fún mi, àánú ni mo bẹ̀bẹ̀. Ẹ wo kò sí ọ̀rọ̀ àwáwí mbẹ̀,
ẹ má sọ pé ẹ mọ̀ Olúwa mi mọ̀ ni àwáwí ni Olúwa àwọn ò sọ fún mi ni àwáwí ni ẹgbọ́n pásọ̀ yẹn sọ fún mi pé oògùn ló gbére yín lọ́wọ́ ẹ lọ́jọ́ kó ẹ má kàn sọ̀rọ̀ àwáwí ẹ kọjá lọ sínú àdúrà yẹn sàn pé oh Lord wash me in your blood from all works of darkness I participated in gbogbo iṣẹ́ ìkù tí mo ti lọ́wọ́ sí pátá Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù ayé mi kí ayé mi lè bọ́ kí n lè ṣe rere kí n lè rí ayé mi lò ẹ̀jẹ̀ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo iṣẹ́ òkùnkùn tí mo ti bá wọn lọ́wọ́ sí lórúkọ Jésù tí mo ti kó àwọn ọmọ mi wọ̀ lórúkọ Jésù tí mo ti kó ìdílé mi wọ̀ bàbá Olúwa wẹ̀ dànù àánú ni mo tọrọ 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 Olúwa wẹ̀ dànù Olúwa wẹ̀ dànù Olúwa ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa mo ní ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí mo ti fọkàn sí lónìí o ṣùgbọ́n ṣe tí máa ti ń tẹra mọ́ ọ̀rọ̀ kan ó túmọ̀ sí pé àwọn kan wà ní the other end the other side of this conversation tó jẹ́ pé òun náà ní ìdíjú láyé wọn tó lè mú ìsinmi bá ayé wọn mo ti gbọ́ severally mo ti gbọ́ débi pé ó ti wá ń convince me because tẹ́lẹ̀ bá tí ìyá kan bá mi sọ̀rọ̀ the same topic ni so tẹ́lẹ̀ tí wọ́n bá mi sọ̀rọ̀ máa ní ẹjọ́ ṣé ẹ̀yin lẹ sọ pé bàbá wọn ní rárá ẹ̀yin lẹ sọ pé bàbá ọmọ yín ṣe rárá èwo ni tí yín bẹ̀ ó ti pọ̀ jù ni ọ̀rọ̀ náà ni pé ẹ máa gbọ́ tí ẹ̀yà sọ pé tẹ́ bá dẹ̀ rí ọmọ yìí tẹ́lẹ̀ o drummer boy ni o olóòlù drum set ní ṣọ́ọ̀ṣì wa nígbà kan o tẹ́ bá ẹlò ìyá mi àní ọmọ yìí choir member ni mọ́mí kẹtẹ sọ mi ọmọ òun ní baritone gidi ni ó ní tí òun ẹ̀ bá tí ì sí nínú orin ò dùn nígbà tó ń ṣe choir lójijì bó ṣe máa ń sọ nìyẹn o ṣe ṣàmì pé àmì òkùnkùn ni kì í ṣe pé ó máa ṣe o ṣe rí àwọn èèyàn ó rọ̀ wá lọ́rùn láti criticize èèyàn kì í ṣe gbogbo òbí ló fèlì ẹgbàá mo yìí sọ fún yín part of failure náà ni o kéèyàn kọ́ ọmọ ẹ̀ lọ síbi tán ti máa sọ ọmọ yẹn lórí búkú mọ́ lọ́wọ́ part of failure ni o ṣùgbọ́n kì í ṣe gbogbo òbí ló wà morally bankrupt kí n lo ọ̀rọ̀ yẹn kì í ṣe gbogbo òbí ló wà morally bankrupt òbí mi tọ́ ọmọ ẹ̀ ní ìlànà ọlọ́run ó lo in fact passion òbí mi ni pé kọ́mọ ń ṣe rere lójú ẹ̀mí o wọ́n dẹ̀ ń try bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí bẹ́ẹ̀ àwọn òbí tí mi ò mọ̀ so mi lè judge wọn ṣùgbọ́n àwọn tí mo mọ̀ àwọn kan tí mo mọ̀ dájú pé kì í ṣẹ̀bi wọn o wọ́n kàn relax yẹn kàn lọ wá lójijì ni ó dẹ̀ bà nǹkan jẹ́ so ọ̀pọ̀lọpọ̀ ìyá tí mo ń wò yẹn kì í ṣe àwọn ìyá tó jẹ́ pé wọn ò ní moral fúnra wọn ṣùgbọ́n torí pé wọ́n ò kíyèsára ní àkókò ìgbà kan wọ́n jẹ́ kí iṣẹ́ òkun wọ inú ìdílé wọn àwọn ọmọ wọn kàn wá dọ̀ràn ọmọ wọn lọ́wọ́ ẹlòmíì ò tiẹ̀ lẹ́nu ẹ̀ lọ́dọ̀ ọmọ ẹlòmíì ò lè control ọmọ ẹ̀ rárá mọ́ ẹlòmíì ò tiẹ̀ lè bá ọmọ ẹ̀ ẹlòmíì ò lè advice ọmọ ẹ̀ ká tó wá sọ pé ó fẹ́ pàṣẹ fún ẹ̀rí ọmọ tá a lè advice bá a lè fẹ́ pàṣẹ fún a ò yọ wọn a ò bú wọn à ń sọ bí tí iṣẹ́ òkun dé dúró nínú ayé yìí ni a sọ fún Ọlọ́run ká tó wọnú àdúrà nù wa lọ bóyá náà àwọn ìyá mi àfi ṣe àdúrà nù mi ò mọ̀ ṣùgbọ́n fẹ́ ká tuntun gbà ẹ̀yù kí àṣẹ Ọlọ́run kó lè gún lẹ́sẹ̀kẹsẹ̀ a sọ fún Ọlọ́run ilé àwọn ọmọ nìkan ló ní àdúrà yìí Oh Lord wash my children in your blood from all works of darkness they participated in bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn ẹ má sọ pé ẹ̀yin ilẹ̀ mú wọn wọ̀ náà ẹ mú wọn wọ̀ tó bọ̀ tó àwọn ṣà participate náà Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ àwọn ọmọ mi kúrò nínú gbogbo iṣẹ́ òkùnkùn tí wọ́n ti bá wọn lọ́wọ́ sí ẹ̀jẹ̀ àgbàdua ní orúkọ Jésù ní orúkọ ẹ dárúkọ àwọn ọmọ yín fún Ọlọ́run ẹ dárúkọ wọn bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yìí pé Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ báyìí ẹni báyìí kúrò nínú gbogbo iṣẹ́ òkùnkùn tó ti bá wọn lọ́wọ́ sí Olúwa ẹ ṣàánú fún àwọn ọmọ mi Olúwa ẹ ṣàánú fún àwọn ọmọ mi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ wọ́n lónìí nínú gbogbo iṣẹ́ òkùnkùn èyí tí wọ́n ti bá wọn lọ́wọ́ sí ẹ̀jẹ̀ yín ẹ fi wẹ̀ wọ́n ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ wọ́n ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ wọ́n ẹ máa dárúkọ àwọn yín fún Ọlọ́run Ọlọ́run mọ̀ wọ́n ṣùgbọ́n tẹ́ bá dárúkọ ẹ̀ fún Ọlọ́run ajẹ́ àrídájú àdúrà ó yẹ sọ fún Ọlọ́run gbogbo iṣẹ́ òkùnkùn táwọn ọmọ mi ti bá wọn lọ́wọ́ sí Olúwa ẹ wẹ̀ wọ́n kúrò gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ní àkókò ẹja wọnú àdúrà nù wa lọ ẹ̀yin lẹ wá mọ̀ nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin lẹ mọ̀ ẹ̀rú ẹ̀bẹ̀ tẹ́ fẹ́ bẹ̀ Ọlọ́run ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ fẹ́ kí àdúrà yín dorí kọ ẹ sọ fún Ọlọ́run tẹ́ fẹ́ kí Ọlọ́run kó ṣe ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ má dúró di ẹnikẹ́ni ó yẹ má gbàdúrà ẹ ti mọ̀ tí bá ti ní ẹjẹ́ ká wọnú àdúrà àánú wa lọ ẹ má dúró di ẹnikẹ́ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí kàn máa fi ti kọ́ lẹ́ẹ̀kọ́ kan ni kẹ́ ẹ lè mọ̀ bí tí àdúrà yẹn dorí kọ ẹ̀yin ò tẹ́ bàbá wa gba irú àdúrà báyìí rí ibi láti máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run ibi láti máa ń bẹ̀bẹ̀ láti máa ń ṣìpẹ̀ ibi láti máa ń sọ ìdùn ọkàn wa tẹkuntẹkun nígbà míì kéèyàn sunkún níwájú Ọlọ́run nínú àdúrà kì í ṣẹ̀ṣẹ̀ o
ọ̀rọ̀ tó káyàn lára ni ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé a kàn máa change posture wa ni bóyá dúró látàárọ̀ gbàdúrà yìí ni a bọ̀ sórí ìkúnlẹ̀ bóyá kúnlẹ̀ látàárọ̀ ni ẹja jókòó tàbí ká dọ̀bálẹ̀ bóyá dọ̀bálẹ̀ bí àárín kiri ni ẹja dúró tàbí ká jókòó táìmù yìí la ń bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run ẹ dákun ẹ má dúró ẹ má gbàdúrà ẹ dákun ẹ má dúró ẹ má ṣìpẹ̀ ẹ sọ fún Ọlọ́run tẹ́ fẹ́ gan ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ti fẹ́ k'Ọlọ́run kó ṣe ẹ sọ fún Ọlọ́run k'Ọlọ́run kó gbà yín pátápátá kó fún yín ní ìsinmi ó yẹ máa gbàdúrà ẹ pe orúkọ Jésù kẹ́ máa gbàdúrà ẹ lórúkọ Jésù nínú àdúrà yín o Jésù nìkan òun la mọ̀ Ọlọ́run Abrahamu Ọlọ́run Ísákì Ọlọ́run Jákọ́bù là ń gbàdúrà sí ẹ tẹra mọ́ àdúrà yín ẹ jọ̀ọ́ ẹ tẹra mọ́ àdúrà yín lónìí yóò jẹ́ ọjọ́ tí òjò ìdáhùn àdúrà tó máa rọ̀ gan àárọ̀ gan kì í ṣe pé ó máa fọ́n ó máa rọ̀ gan sínú ayé àwọn ènìyàn ẹ̀rí máa pọ̀ gan débi pé àwọn èrè tó máa ya àwọn èèyàn lẹ́nu pátápátá ẹ tẹra mọ́ àdúrà yín ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ọ̀tun tẹ̀tọ́ fún wa lónìí àdúpẹ́ o àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín àjúbà yín o torí pé níwájú yín àwọn jẹ́ nǹkan kan ẹ̀yin jẹ́ Ọlọ́run ẹ jẹ́ aṣẹ̀dá ẹ jẹ́ adẹ́dá bàbá gba ọpẹ́ wa Ọlọ́run àgbáyé Olúwa ẹ gba ìyìn wa mo gbàdúrà fún yín níbikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi ní orúkọ Jésù Kristi àánú Ọlọ́run di ọ̀dọ̀ yín àdúrà yìí ni àánú nìkan ni Ọlọ́run lẹ nílò tẹ́ bá rí àánú Ọlọ́run gbà ohun gbogbo á bọ́ sí fún yín tẹ́ bá rí àánú Ọlọ́run gbà gbogbo tẹ́ bèrè pátá òun Ọlọ́run á máa kìtà sáyẹ̀nsì ní orúkọ Jésù Kristi ẹ ó rí àánú Ọlọ́run lónìí lórúkọ Jésù Kristi àdúrà yín tòní yóò dàpọ̀ mọ́ àánú Ọlọ́run débi pé Ọlọ́run yóò ṣàánú yín pátápátá Ọlọ́run yóò sì dáhùn gbogbo ẹ̀ lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò fún yín ní ìsinmi lórí ayé yín Ọlọ́run yóò fún yín ní ìsinmi lórí àwọn ọmọ yín Ọlọ́run yóò fún yín ní ìsinmi lórí ìdílé yín bẹ́ẹ̀ ni ó ṣe lórúkọ Jésù Kristi bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ẹ̀rí yóò tẹ̀lé àdúrà yìí mo ní ẹ̀rí yóò tẹ̀lé àdúrà yìí mo ní ẹ̀rí yóò tẹ̀lé bẹ́ẹ̀ tún àdúrà yìí gbà ẹ̀rí mi àtún tẹ̀lé bẹ́ẹ̀ tuntun gbà lẹ́ẹ̀kẹta ẹ̀rí mi àtún tẹ̀lé bẹ́ẹ̀ tuntun gbà lẹ́ẹ̀kẹrin ẹ̀rí mi àtún tẹ̀lé ní orúkọ Jésù Kristi ẹ ó rí ẹ̀rí ńlá lórí àdúrà yìí lórúkọ Jésù Kristi ẹ ní kábàámọ̀ ògo Ọlọ́run yóò farahàn o agbára wà láàyè rẹ̀ yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ǹjẹ́ kí oore-ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run ìdàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ k'Ọlọ́run kó ṣàánú fún wa ẹ ó rí àánú Ọlọ́run gbà ẹ tilẹ̀ ti rí àánú Ọlọ́run gbà náà torí pé àánú Ọlọ́run yín ni yóò dáhùn àdúrà yín ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín praise the Lord hallelujah thank you and God bless you.